Baba, ẹ sì lòó. Baba, ẹ sáré mi baba. Ó tí ì kú. Baba, ẹni tí ń kú torí ọmọ ẹjọ́. Ẹ gbà mí o. Ń bọ́ dáadáa. Baba, ọ̀rẹ́ mi kan ló invite mi sí pàtí l'Àbújá. Ẹjọ́ sáré mi ẹjọ́. Ọ̀rẹ́ rẹ̀ ṣe mí ni è. Ó invite mi sí pàtí. Ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀ sí pàtí. Bẹ́ẹ̀ni o. Ọwá lọ. Bẹ́ẹ̀ni. Ọ̀gọ̀ báwo olórin tí wọ́n kọrin wọn ni. Wọ́n ní wẹ̀yìn rẹ̀ wẹ̀yìn rẹ̀ wẹ̀yìn rẹ̀ o bóyá ọlọ́rọ̀ ń bọ̀ wẹ̀yìn rẹ̀ o wẹ̀yìn rẹ̀ o ikú nílé ọgbà. Mo gbé sáré mi bàbá ìkan ti kú náà àbúrò mi ẹjọ́. Ìkan ti kú ìwọ kú o ìkan tó kù wọ́n sì kú. Àkúfà lọ falẹ̀ iṣẹ́ ọ̀. Àti ìlọlé yín. Ọbẹ̀ ẹ̀jọ̀ ní ẹjọ́. Ẹjọ́ bàbá. Tó bá ti yá máa lọ. Ọbẹ̀ ìlọlé mi. Ṣé kéèké gbogbo ilé ìtàwọn sì ń ṣe kéèké màmá ni. Ọjọ́ borí rẹ̀ bẹ ládàá rẹ̀. Ẹ wá gbà mí ni e. Ńgbà ẹ bá dáwọn ẹjọ́ mẹ́rin náà. Ẹ kọjá. Ẹ wá gbà mí ni e. Ìrẹ̀ yó. Abẹ́ẹ̀rí yẹ́mú wá gbà mí. Ńgbà mo wèrè yóò tó ti wá bẹ́kùnbẹ̀kùn káàkiri. Ó nu o. Ó tiẹ̀ mọ́ kó tiẹ̀ bólúwa rẹ̀. Tá a bá dìwò yọ̀ọ̀la dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. Ńgbà wèrè ṣe nǹkan tán. Èyí tó yẹ kó ṣe dípò kò ṣe ìyá béèyàn bá béèrè mi wọn ò sì lé o. Wọn ráàyè àwọn ọmọ òsì kan tí wọ́n fi ti ẹbí lọ. Àwọn ọmọ tí wọ́n sá. Báyìí kan lẹ́nu sáà kan ní kẹ́kẹ́. Okay, let me check. Àwọn pípì ṣe. Ẹ káàtàn. Báwo ni? Ẹ káàtàn dáre. Kí lẹ fẹ́? Ó dùn mí ẹ̀ pọ̀ bí. Kí la lè ṣe fún yín sá? Àwọn ọ̀gá òsì lé HIV. Kí lẹ fẹ́? Kí nìkan tó kàn pẹ̀lú yẹn? Kí nìkan tẹ́ fẹ́ gangan? Ṣé rí GM ni mí? Kí náà pè ń jẹ? Gateman. Ok, ó yé mi. Kí la lè ṣe fún yín o? Ilé ibi tí mò ń sọ, mo sì jókòó wájú ta pé kí n gba atẹ́gùn láti inú géètì o. Má kàn rí mọ́tò tí ń bọ̀ ní àwọn olè. Mọ́tò mẹ́sàn-án. Ìbọn kúrú ká rábò mẹ́nu wọn. Adéníwà bẹ́ẹ̀. Iṣẹ́ àròpẹ́ nǹkan kékeré ni. Wọ́n wá ń ṣe olè tìrín àwọn olè sísára ní ẹnìmọ̀ tó yẹ pé jẹ́ bá gbé bàálẹ̀ jẹ́ gbáyà létí èèyàn yàwó rẹ̀ ni. Bẹ́ẹ̀ ti dánú géètì nu. Tẹ́mi wá wò pé kí n tẹ́ ìpítú fún wọn kàn ní àbátí ẹ̀ wá o ọ̀nkú torí wọ́n mọ̀ pé mo burú mo bá ara dúró ní ọba wọlé kí wọ́n sì kó gbogbo tí wọ́n kù kí wọ́n bọ́ tàtán ẹ gbọ́ ìmí ọ̀kàn dédé bọ́lá ìfọ̀tí ẹ ní mẹ́tọ́gbà yọkẹ́sẹ̀ yẹ́ ilẹ̀ gbọ́. Ta ló ń pa wọ́n? ẹ sọ rere ìbéèrè tó yẹ kẹ́ ẹ béèrè ní ṣùgbọ́n èmi náà mọ̀. Ẹ ní security kankan nínú compound yín ni. a ní èmi. Ẹ̀yin security ṣọ́ọ̀gà yín wà ní. Ọlọ́run kan ẹ má rí ẹ̀mí mi dẹ̀ ní pọ̀pọ̀ torí ẹ̀ kó òkú lọ́pọ̀ tó. kíá tẹ̀lé mi. ẹ jọ ẹ má jẹ́ kíkà ní wọn kó tẹ̀lé wọn. Sá ogun tó sọ náà. ẹ já máa lọ. irú wàhálà ò máa kóra mi sí i o mo sì sọ pé mo ṣe kínní o tí bàbá yìí sì kìlọ̀ fún mi tó bí mo gbọ́dọ̀ mọ́ sí tutù yìí àti lóòótọ́ ni jésù bá fún yàn àti wàhálà ni wàhálà ò máa kóra mi sí ọ èmi tí mo nílé tó pọ̀ mọ́ adẹ́ni tí ò lè gbélé mọ́ mo máa ń wọnú gbó kiri. Segini yo. Ya,
mọ́tò mi. ẹjọ torí Ọlọ́run torí pé chief jẹ́ èèyàn pàtàkì nítorí ẹ̀ ni mo ṣe ṣàánú fún wọn resident doctor wọn lọ bá wọn dìbà ẹjọ títí lọ mú tẹgí wá báyìí ẹjọ torí Ọlọ́run. ẹ ṣe àwọn àlọmọ ẹ ṣe ọ̀gá Àjọkẹ́ kí ni sábà ta fẹ́ ṣe é sí ọ̀gá tí ń rùn fún àkẹ́bàjẹ́ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe o a lè mú tẹ́kisí rárá pa máa fi gbé ọ̀gá o tètè wá lọ lé nísìnyí kò lọ pé láńkó wá ká máa tètè bọ̀ wá síbí báyìí. àbí kí a gbé ọ̀gá lọ ìlú wa ńlá yín ká. láyé ká kí lọ darúgbọ lọ ní kèrè kò lọ pé láńkó wá. ọ̀gá o ọ̀gá. ibẹ̀ mọ̀ pọ̀ mímú mọ̀. ṣé ọjà rẹ béèrè ọjà rẹ. ó ṣe ẹ̀wọ̀n kó gbogbo inú ẹbí ní ọmọ ìbùsùn. wá má sọ̀rọ̀ sí mi o má sọ̀rọ̀ sí mi inú ẹbí mi kí n padà. ẹ̀rín lẹ̀. ní ilé ṣègètì má kí wọ́n ṣègètì má dára máa pààrà ọsibítù. wo mọ̀jà gbèsèlédè òde nìṣó. ibi tó sì ní o ti tú lóde. ṣé màá sọ fún ọ pé olóyún láti jẹ ọ ní ọ̀run. wàhálà tẹ tọkọ rẹ sí. káde wọ ọ̀gá. káfíńtà fún kò sí ẹnu ẹ lọ́wọ́ ní wọ́n bá gbàdì rẹ̀ báyìí irun kí ni ọ̀dà lẹ́nu ẹsẹ̀ wó sí. níbo làwọn àna ọ̀gá mi. láńkó orí mi. sọ́kẹ́ ló kẹ́yìn síbi ìlé láńkó.